ẹjá túmọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta kan bó bá ti tójọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹkú àti náà là kíra wa mú kí ní gbogbo ibikíbi tẹ́ bá tún ti láǹfààní láti túmọ̀ gbóhùn mi ní wákàtí ọ̀wọ̀ yìí arínú bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún sọ lówó ẹ̀rín mọ̀ọ́sọmọ̀ọ́sọ ẹwà èdè Yorùbá TV òun náà la tó gọ́lẹ̀ sí ibi tá a ti ń ka àyọkà olóyin ìwé tá ń kà lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbàgbé òun náà ní kárìn kápọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé ni tó ti dolóògbé báyìí kọ́lọ̀ wọn dẹ̀lẹ̀ fẹ́yàn rẹ̀ Ọládẹ̀jọ Òkèdìjí ṣé ẹ gbàgbé ibi tá a bá dé orí karùn-ún ni mo ti ní wọ́n ti tẹ̀ síwájú àkọlé tí ń bẹ ń bẹ mòró bẹ̀ àkọlé tó wà lórí karùn-ún lápàdé rò títí kò yí nbo ni mọ́tò tó gbá olóde ti yọ tó fi lọ rọ́ọ̀lù ó ń dúró dé níbẹ̀ tẹ́lẹ̀ ni àbọ̀ ń bọ̀ wá pàdé rẹ̀ kó sì yá bẹ́ẹ̀ nígbà wo ló kúrò lọ́dọ̀ ná táyà tó jò kí ló fà á tó fi jò sọ́gangan bíi tí olóde gbé kàgbákò ó fúnra rẹ̀ jò ní àbí ẹnìkan ló jò ó bọ́ bá ṣe pé ẹnìkan ló jò ó nígbà wo nbò ní mọ́tò wà tí wọ́n fi ráàyè ju táyà ṣé kìí ṣe pé nígbà tí olóde wà lọ́dọ̀ òun lókè ni àwọn ẹni bí jo táyà lájò òjò tán tí táyà wá ń jò tó ń yọ́jò nígbà tí olóde fi wá ń lọ ta ni àwọn tó hùwà bíi aláàánú tó sáré ṣèrànwọ́ níbi ìjàmbá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn bá ló sọ pé lójú lórí mi èsèkèsè àmọ́ ìbáni níbẹ̀ ó pinnu lẹ́sẹ̀kẹsẹ̀ pé òun gbọ́dọ̀ jáde kúrò nílé ni kí àlejò ọ̀ràn mẹ́rin ọmọ bàálẹ̀ tún bá òun nílé àlejò ti di mẹ́ta láàárọ̀ yìí nìkan mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ orin ẹgbẹ́ ìgbàlódé ni wọ́n ń kọ lẹ́nu dókítà Jídé ọlọ́tán ni olódé náà lọ́tán ni Áùdù Kàrímù olórí ọlọ́pàá ilẹ̀ Ìbàdàn ẹ̀kíní kẹ́bẹ ẹ̀kejì kẹ́bẹ ẹ̀kẹta lajẹ́ ń jẹ́ tán ọ̀rọ̀ kún oko kì í bá kún lé oko lọ́yẹ kó wọ́n gbà lọ ogun àwítẹ́lẹ̀ kò yẹ kó parọ́ wọ́n kìlọ̀ fóun tó ṣùgbọ́n oko ò ṣeé lọ báyìí kò tí ì ṣeé lọ nítorí abẹ́rẹ́ mẹ́ta ni dókítà ní òkú tó ń gbà àràárọ̀ níṣẹ́ wá gún òun ní abẹ́rẹ́ ọ̀hún ọgbọ́n ló ń dá sí i tó ń fi jáde nílé láì lọ sóko ìgbé ọdẹ ló ń lọ òun sì mọ ibìkan tẹ́lẹ̀ tí àdán tẹ̀dó sí tí wọ́n rọ̀ dùgbẹ̀ lórí igi bí ẹni ìgbín ní àdán pípa sáà nàbọn sókè yìnbọn kẹwò lẹ́ẹ̀kan ṣoṣo sísà lọ́mọ ṣàdánlẹ̀ bí wọ́n ti ń wọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ sílẹ̀ agbọ̀n ló fi rò wọ́n rilé ìran àdán sì dùn ún mẹ́mojú pẹ́ ó lọ kí ló jẹ́ kó wọ́n ra ọta aláàyáwó ẹrẹ mọ́ ọta tí òun rà nítorí àdán ni pa òwe ẹ̀kan ṣoṣo pọ̀ làdán ọmọ jábọ́ sílẹ̀ tí ilẹ̀ oko kíákíá tàfá kí ni mo wí ẹ̀rí àwùjọ ròde mo sì ní mo wà bí ẹ̀wà mo aṣọ oko wọ̀ à ń lọ sọdẹ wá súlẹ̀ lọ kó o pè é wá kó wá lọ sọ́nà oko alọ́bọ̀ láòlọ̀ kò sí fòyà àgbàlagbà ọdẹ apẹ̀rẹ̀ ò lè dúró dọdẹ apààyàn o mi ò wọ́rì o bàbá mò ń lọ múra oko kí bó máa ṣe gbòòlà kí èéfín ó máa rú tú a ò sì ní wo tìkúnlẹ̀ abiyamọ ẹni takuntakun ọ̀jọ̀gbọ́n bàbá ó yà kí lè túmọ̀ eléyìí lórí rédíò ni wọ́n ti ń kàwé kan lánàá wọ́n ní àtúntò àríire ni ìbọn ń sán gbé àrá ó ń kó gìrìrì bí òjò mọ́rẹ́dì o àlàyé mi Tàfá Ìgìrì pọ̀ ọmọ Láwálé Àjàó àrò ajámaláyà bí ọdẹ inú ìwé ìtàn èmi orin lákàtàbú Tàfá jáde lọ lápàdé wọ yàrá lọ mọ́ra ọwọ́ ẹ̀wù oko ọbọ̀ ṣòkòtò gbọ́ọ́rọ́ ó kó ẹsẹ̀ ṣòkòtò náà bọnú bàtà onírọ́bà ó gbé ìbọn olójú méjì ọ̀sà ọ̀tà sínú àpò ọ̀tà ó sì padà sí pálọ̀ àdáwà ní sítọ̀ nísàlẹ̀ agbọ̀n náà wà nísàlẹ̀ ó dé fìlà bẹntigọ́ ó sì mú àkẹtẹ Fúlàní lọ́wọ́ láti dé bóòrùn bá mú ó mú jẹ̀sẹ̀mú rẹ̀ ó kì í sápò ẹ̀wò a kì í bọ́kùnrin láàbọ̀ a kì í bọ́kùnrin nílẹ̀ òun lọ farapamọ́ lọ́nà oko bí ènìyàn bá fẹ́ bá òun sọ̀rọ̀ ńkọ́ ayé ti dẹ̀rọ̀ ẹ̀rọ alágbèéká yìí kì í ṣẹgbẹ́ fóònù alásomọ́lẹ̀ nbí gbogbo nílé ọwọ́ ní ti ẹ̀lú bí èèyàn bá wọnú igbó lọ tí ń yàgbẹ́ ó lè máa gba fóònù láti bẹ̀ ó gbá púpọ̀ kí Tàfá ó tó dé òun àti Súlè mo dé sà mo wá wèrè dé
iwájú búkà ẹlẹ́gùn ni mo ti bá mọ́tò rẹ̀ ní Lábọ́. ń sara rinde nínú búkà ti ságo ẹmu. ń ṣẹ́jú pẹ́pẹ́ mọ́mọ́ ìyá ẹlẹ́mu wọ́n ń dì mọ́ra wọn wọ́n ń jètè pamupamu. mo gbégun ẹmu lẹ̀ ní tèmi mo ní mò ń bọ̀ wá sanwó ìgò n ò ní sanwó ẹmu agbèní dẹlẹ́mu. Súlè ń bínú ó ń ṣépè ó ń sáré lé mi dé ìdí mọ́tò rẹ̀ níwájú búkà kò tiẹ̀ bí mí ní nǹkan kan mọ́ ó ṣíná ní o ó ti mọ̀ pẹ́yìn lẹ rán mi sóhun pé kí n pòun wá àṣà àwùta iná lọkọ̀ ń fẹ́ ẹ̀yin lẹ ò jẹ́ kó máa déjú sọ́mọ ìyá ẹlẹ́mu mọ́ ò ní jíǹjí àárọ̀ ó ṣeun Tàfá káàbọ̀ Súlè ẹmu ló ń jí mu láàárọ̀ kùtùkùtù ọ̀rọ̀ pẹ̀lú àlàyé bàbá o ajímutí kì í tí o ajíjobì kì í ráre o mo gbé àwọn ọ̀nàrẹ́bù kan lọ sí àná ọ̀fà wọ́n rọ owó sí mi lápò owó tí n ò ní lè ná tán lọ́sẹ̀ kan mo wá ní kí n wẹ̀ ẹ́ ṣé kìí ṣe aago 12 ló ń lọ lù yìí àti pé dádì ajímutí yàtọ̀ sí ayọ́ tí mo irú ìnàkíyì ni ajọ́ tí mo Tàfá ní ẹjọ́ ẹ Fúlàní gbọ́ tirẹ̀ tààrẹ ni làá gbọ́ Súlè rẹ́rìn ó ní ẹ̀gbá láì gbèdè Fálànà gbọ́ tiẹ̀ ni wọ́n wí Fúlàní kọ́ ẹjọ́ ẹ Fálànà ìwo ni yàtọ̀ ṣebí Fúlàní náà ní jẹ́ Fálànà Tàfá ò ní gbà ẹmu ọ̀hún sì nírú díẹ̀ o ó lálùbọ́sà mo fi tọ́gbìlà kan tọ́ wò ẹgbọ́n mi jàre dádì ńgbà tí Tàfá bá mi níbò bá mi tó jíṣẹ́ yín mo táwàrà mo dìde òun ò lè fọ̀rọ̀ yín ṣeré mo bá fa etí mi méjèèjì mo tẹ́ná kanlẹ̀ tàbí dẹ́yìn lápàdé ní ó ṣeun Súlè ìsọ̀lá ọmọ akẹ́ ṣùgbọ́n sí ẹmu tó mo ṣẹ́kùn kò ní dà ọ́ láàmú nítorí ọ̀nà jíjìn là ń lọ o bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ má mutí o. Súlè rẹ́rìn músẹ́ ẹmu tí mo ṣẹ̀ṣẹ̀ ní kí n tọ́wò bí mo tilẹ̀ mú dídí àtà kò lè ṣe mú lójú wéléwélé bọ̀ǹtàṣẹ́gò kékeré tí mo rà bó ti ẹ̀fẹ́ yọ mí lẹ́nu màá yí mọ́ ni àyímọ̀ ìpọ́lọ́kọ̀ gbogbo wọn sọ̀kalẹ̀ síbi tí mọ́tò Súlè wà Tàfá kó gbogbo ẹrù sínú bóòtù lẹ́yìn gbogbo wọn sì wọnú mọ́tò Súlè ló ń wakọ̀ Tàfá jókòó tì í níwájú lápàdé jókòó lẹ́yìn ó ń júwe ọ̀nà fún Súlè ìyànà wo là ń lọ gbọ̀nà oríta péré Tàfá ní ẹ fẹ́ wo mọ́tò Olúdé wọn ò kọlu mọ́tò onímọ́tò ni wọ́n gbá sígbò Súlè ní ìwó là ń lọ àbí Ọ̀jọ́ irọ́ láti ìyànà wo a kọjú sọ́nà Ọ̀jọ́ ṣùgbọ́n àní dé Ọ̀jọ́ tá a fi yà sọ́wọ́ tún lábẹ́ afárá ńlá tá a kọjú sọ́nà Ọlọ́run Dàbá a ó gbà kó bọ̀ a máa lọ sọ́nà Kèrèkú ibì kan wà tí mo rí tí àwọn àdán rọ̀ lórí igi ṣùgbọ́n mo rántí bóyá ká tó dé Kèrèkú ni tàbí àkọjá rẹ̀ mo sá mọ̀ pé kò dé onídùndú tàbí ìwà rẹ̀ dájúdájú a ti kọjá Alábọ̀dé ká tó kan igbó àdán ọ̀hún ká sáà máa ń lọ bàbá ti kan ilé epo kan nìkan yàrá ọpọ sí mọ́tò àti ro mẹ́sẹ̀ kó lè ọ̀nà jìn Súlè ní epo àbí ńlá epo tó wà nínú mọ́tò digbí tó wà nínú mọ́tò báyìí ó lè dé Sókótó bọ̀ kí la wà fúnra wa fún lápàdé bẹ́rẹ́ sí sìgá ó sì da obì sẹ́nu gbáwó òun lẹ́nu wọ̀mùwọ̀mù ó ní ó ṣeun Súlè ṣùgbọ́n apá ní ọmọ pé ń tọ́pọ̀ àmọ́ tán jẹ́ àrèpo sí kókó lẹ́lẹ́ ta lọ́mọ̀ bóyá ànírépo rà nígbà tá a bá ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ló ń sọ ọ̀rọ̀ àpọ́nlé ṣùgbọ́n àṣekó ni kì í tánwò òkú àníyàn Súlè òwẹ̀yìn òun wakọ̀ lọ ni ó ní bàbá àṣesílẹ̀ ní jàbọ̀ wá bá Tàfá ní ẹni tó sun sọ́nà lálọ́ òṣàìmọ̀ pé òun ó ba ìṣẹ̀ṣẹ̀ lọ́nà lábọ̀ àṣesílẹ̀ ni mọ́pàgùtà sọ̀rọ̀ gidigidi Tàfá bàbá ti dá mi wájú dandan ni kí wọ́n mọ̀ tẹlẹ̀ tútù àjẹ́ pé àṣẹ ni wọ́n pa fún ọ Súlè yà sílé epo ọ̀gá òun kọ ra 20 lítà bẹtiróòlù mọ́ pàṣẹ bẹ́ẹ̀ Súlè ò jiyàn mọ́ ó yà sílé epo orepo lápàdé sì sanwó rẹ̀ ẹnu àgbàlóbi tí gbò Tàfá dá sọ̀rọ̀ ó ní owó àwọn dánàdánà ọlọ́pàá ṣe ti mú lọ́wọ́ sàrà àgírímọ́ńkáyì wọn ò lè ṣe kí wọ́n má tọrọ o ṣùgbọ́n o bó ṣe mi ni mò ń wakọ̀ ọlọ́pàá kankan má dá mi lọ́nà pé kí n mówó kankan wá o mo burú o mo fi mọ́tò bóònù rẹ̀ mọ́lẹ̀ títì ni o màá ní mo ṣe bí adigunjalè ni nígbà tí mo rí ìbọn lọ́wọ́ rẹ̀ màá pa pẹlẹbẹ sórí ọ̀dà ni o màá fẹ́ràn rẹ̀ yí lẹ́lẹ̀ mi ò dá o lápàdé ọ̀fọ̀ mọ́ inú rẹ̀ dùn pé gbogbo ìwé ìbọn àti ọta ló ń kó dání ọlọ́pàá tó bá fẹ́ fẹjú mọ́ òun yóò jiyàn rẹ̀ níṣó ni ó
ó sì mọ̀ pé Súlè kì í gbé mọ́tò sọ́nà kí ìwé ọkọ̀ mọ̀ pé gbogbo òfin ìrìnnà ní kó já. ẹni tí ò sábọ̀tì kì í bẹ̀rù òjò. bí wọ́n ti ń lọ Lápàdé ń sòfin kọrin àwòdì òkè ńgbà tí ọ̀bá sí obì lẹ́nu rẹ̀. ó ń wo ẹ̀gbẹ́ títì méjèèjì. wọ́n lọ títí wọn ríbi tí àwọn àdán rọ̀ sí. ọ̀nà mẹ́ta ni wọ́n ti bá àwọn ọlọ́pàá tó gbégi dáná tí wọ́n ń gbowó ojú pópó lọ́wọ́ àwọn awakọ̀. ọlọ́pàá ló kún ojú ọ̀nà kò sí àdán èéṣe. wọ́n ń wakọ̀ kọjá ìletò kéékèèké lójú ọ̀nà mọ́tò ń pa fẹ́ lọ. àfẹ́kọ̀ọ̀kan tó ń gàn dí ṣùgbọ́n kò takú. báyìí ni wọ́n ṣe títí wọ́n fi dé oríta àpápá ọ̀dàn níbi tí ọ̀nà ti yà sí Ìwàrẹ́ lọ́wọ́ ọ̀tún Onídòǹdó lọ́wọ́ òsì. wọ́n ti kọjá Àkèrèkú. kò jìnnà tó báyìí níjọ́ tí mo rí àbí kí ló dé. Lápàdé ọmọ ìgbà tó fi sọ̀rọ̀ jáde. Tàfá ní bàbá rí àpọ́n àfòrẹ́sẹ́bọ̀ ẹ̀rín àrífowó gbárí múni Súlè rí ó ní Tàfá dandan lòwe pípa ni bó bá mọ̀wé pa òyì dákẹ́. bàbá rí àdán ni wọ́n wí àfòbẹ̀sẹ́bọ̀ mọ́bọ̀wé jẹ́ fọlọ́wé o Tàfá mọ́jú ó ní olówó ẹ̀ mà kú òwe o ṣùṣùká ń gbówó rù ọ́ ìbọn tí mo wí náà ló wí àdán ò sí kásì fòbẹ̀sẹ́bọ̀ bí ọkàn ò bá sí kásì mú kejì ó kò tán iṣu nìkan kíyàn yòówó wá ní kó máa lọ́mi nífun ó sì dàjọ́ orin dè nípa Lápàdé òbẹ̀ irú ẹbọ wo ló ń fẹ́ fàdán ṣe tó wọ́n wá fòbẹ̀ sí àdán ló ń wá rọ̀nà oko níbi tí wọ́n rọ̀ sí sóòbẹ̀ a máa rọ̀ síbi kankan ni èyí òwe ní àwọn òbí ọ̀hún dà bí ọ̀rọ̀ Jídé láàárọ̀ ẹran tá a rí là ń yìnbọn sí a kì í ta òfurufú níbọn ọ̀kọ̀ọ̀kan sì lò bẹ́ẹ̀ fò àlérí wọn pa ká kó wọn bí ẹni ń kó esoso paríparí bí alẹ́ ò bá lẹ́ òbẹ̀ kì í fò ṣé kí àwọn dúró di alẹ́ ni kóun ò lè ró òbẹ̀ pa láti fi ṣe kínni ohun tí Lápàdé sọ jáde ni Tàfá nígbà kọ̀ọ̀kan ọ̀rọ̀ rẹ̀ á mọ̀ mọ́gbọ́n dání ṣùgbọ́n bí ọgbọ́n kankan bá wà nínú èyí tó sọ yìí ó sápamọ́ fún mi Súlè ní ṣé ká padà sílé ní sà bá a padà sílé báyìí àpàdánù àti gbatẹ́gùn àlàáfíà sára tẹ́rùn atẹ́gùn ọ̀nà oko tó tuni lára tọgbẹ́ òógùn. Lápàdé fẹnu sọ bẹ́ẹ̀ ni o kò dénú rẹ̀ alayé bàbá ọ̀jọ̀gbọ́n àgbà a ò ṣe dúró níhìn ká dá a sílẹ̀ rẹpẹtẹ ká tẹ́ fàdà sẹ́gbẹ̀ẹ́ títì ká máa gbá láìfù ká máa fẹ́ mu sára ẹ̀kúkú ń gba ẹmu sà èmi náà sì ń gbà tó fi mọ́ Súlè tí yóò sanwó rẹ̀ ní lábọ́ a lè pa títì rẹ bàbá fẹ́ ẹlẹ́mu rẹ̀ ò sí Tàfá dámọ̀ràn ọkọ̀jú sí Súlè dáhùn ní orí yẹn sọ o Tàfá bójú ọba káwọn dádì ká dálẹ̀ rẹpẹtẹ létí gọ́tà ní mo lè fi kásẹ̀tì òbí sí ká máa jó. Tàfá dá sí ó ní tàbí ọlá ìyá tàbí dá irú tàbí òbí sì rí ibi ayé bá ti bá ní láti jẹ́ mójò bá ń pa ọ́ máa tọ̀ sára kò síbi tí ò gbogbo ọ̀lẹ́ nìkan láàyè ọgbà bí dádì ọ̀bá kánjú Lápàdé ní kánjú bíi báwo kí ló ń kàn mí lójú. aago méjì ò tí ì lù ọ̀kan lọ́ ẹ̀sẹ̀ kọjá díẹ̀ nílẹ̀kùn ṣe tí ò lè fàárọ̀. Tàfá ní gbẹlẹgbẹ ojúgun ṣe tí ò lè máa wá mi gbúrúgbúrú ìlàbíkún ṣe tí ò ní lè pàyà ẹ̀lẹ́kùn. Lápàdé fòkèdélé ó ní mo ní kí n najú wá sọ́nà oko ni ebi àdán kọ́ ní ń pa mí mo sì fẹ́ fi àdán ṣẹbọ bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tí mo fẹ́ sáré lọ ṣe nígboro ká dúró díẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ìgbádùn la wà. Súlè òwúlẹ̀ dúró de àṣẹ kankan mọ́ ó fa ọkọ̀ sábẹ́ igi ayùnrẹ́ kan lẹ́bàá títì nítòsí oríta àpápá ọ̀dàn ó gbé ságo ẹmu nínú ọkọ̀ pẹ̀lú ife oníke mẹ́ta tí wọ́n kì bọ́nú ara wọn. àwọn èrò ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta jókòó lórí koríko mọ́lọ́mọ́lọ́ ní bèbè títì. Súlè wọnú ọkọ̀ lọ ó tẹ ìkànnì kan níwájú ọkọ̀ ó sì fa ẹgbẹ̀rún kan jáde lẹ́yìn rédíò ó pa ibi tó ti yọ ọ́ dé ó ṣí rédíò sílẹ̀ rédíò ṣètò gan tí àwọn olùgbọ́ ń fi fóònù dá sí. Súlè padà síbi tí wọ́n jókòó sí òtún ẹgbẹ̀rún yìí ó sì kó àkàrà jáde kó dòró gbàǹdùgbàǹdù tọ́gbọ́n ròdòròdò ó lé ní 20 ìyànà ọ̀fà mo ti rà láàárọ̀ yìí mo ní kí n fi sàríyá fáwọn ọ̀rẹ́ mi ní búkàlẹ́ kan kí n máa wí ọjọ́ òbí mi lẹ̀ ọ̀túnla ni àfi bí Tàfá tí mo rí tó dé o tó pàlù mọ́ wa lẹ́sẹ̀ o àṣé ifá àwọn àkàrà ń yọ ọ̀fọ̀rẹ́ ni àṣé bàbá àlàyé ni yọ́ jẹ wọ́n dípò àwọn rọ̀fùrọ̀fù arógo mu Tàfá ní dípò àwọn ajàjẹkù ọmọge búkà ẹlẹ́mu. Súlè ní òróbìnrin fẹ́ ọlọ́ọ̀fà jẹ́
bó bá bímọ 8 tọpa 7 jẹ ọ̀kan yòókù ṣe bí ti ẹni. Tàfá ní ìmí sòsì ní tèmi kò sólósì níbí. ẹ̀dẹ́lẹ̀ kejì Súlè tún dìde ó lọ sí imú ọkọ̀ sílẹ̀ kí mọ́tò náà gbatẹ́gùn díẹ̀ lọ́nà oko. kíákíá lomi rẹ̀ ń gbóná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lemọ́lemọ́ lolúwa rẹ̀ ọmọ rọmi sí ragilétọ̀ kó náà gbatẹ́gùn. a kì í dúró ti ẹni tí ń wẹ̀ lódò kómi ọ̀sẹ̀ ọmọ tà sí ni lára ó náà ń jàǹfààní tirẹ̀ nìyẹn. Lápàdé ní a kì í mọlé wá bí onílé o. ta ló lè fura pé Súlè ní ibi kọ́lọ́fín kan tí ń fi nǹkan pamọ́ sínú mọ́tò? bẹ́ẹ̀nìyàn bá rí níbi tó ti ń ṣe yìí ta ló lè sọ wípé ihò kankan ń bẹ níbẹ̀ bẹ́ẹ̀ yẹn? Tàfá ní Súlè wo? ẹ mọ Súlè ó lè gbé mọ́tò ọ̀hún fúnra rẹ̀ pamọ́ sínú mọ́tò ọ̀hún gan. ẹ má má sọ Súlè wo agbárípọ̀ Súlè ọ̀ràn nìyẹn ọmọ àkẹ́. Súlè mọ́ lójú ó ní máa wí bẹ́ẹ̀ kiri ó mú ife kọ̀ọ̀kan fún wọn lọ́kọ̀ọ̀kan. Tàfá sì bá Lápàdé bẹ́mu tirẹ̀. Lápàdé gbà á ẹ̀mú ń ta wíléwílé nínú ife. kí Tàfá tó lè bẹ́mu tirẹ̀ Súlè ti já ságo gbà ó ti bẹ́mu tirẹ̀. Tàfá náà wá bu ẹmu ara rẹ̀ ó ní ọ̀bẹ́mu làgbà fẹ̀. Súlè panu tó kí ó ní ọ̀nà fún mi àgò kọ́ máa lọ ẹ́sípírẹ́sì kọ́ máa jẹ́ẹ̀tì. wọ́n fàkàrà mẹ́mú lọ ògidì sáńbélé kọ́ ṣùgbọ́n kò lámi. wọ́n ń ṣàwàdà wọ́n fi orin dárayá bí rédíò ti ń kọ́. ńgbà tó bẹ̀rẹ̀ sí kọrin fújì Súlè lọ́kọ́kọ́ mú jójó tí Tàfá náà sì wá gbà á. láìsí pé wọ́n mẹ́mu yó wọ́n ń jíjó ẹlẹ́mu wọ́n ń ṣèdùnnú ayọ̀. Lápàdé ń gbádùn eré àtọkànwá tí wọ́n ń ṣe. ẹni à ń bọ̀ kì í kúkú mọ̀ pé ìyàn mú. ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbàlódé tó ń gbin dòdò níkùn kò mú mọ́láyà àwọn alábàárìn ohun. bẹ́ẹ̀ sì ni ewu ń bẹ lóko lóńgẹ́ gan àtàtà ewu. mọ́tò oríṣiríṣi ń kọjá lọ sọ́tún sósì. àwọn tó wà nínú mọ́tò wọ́n ń wo àwọn tí ń mú fàájì wọn a sì máa lọ ní tiwọn. ẹlòmíà rẹ́rìn sí wọn ẹlòmíràn juwọ́. oníkálukú ń lọ nílọ tirẹ̀. àwọn afẹsẹ̀rìn kọ̀ọ̀kan náà ń kọjá lára wọn. àwọn tó gbẹ́rù lérí àwọn tí orun gangan. ọ̀dọ́kùnrin kan ó rìn bọ̀ lọ́dọ̀ wọn ó dé ọ̀dọ̀ wọn ó kí wọn kú kalẹ̀ ó súnmọ́ wọn. ẹ kú fàájì sà. ọkọ̀ yìí yọnu ni ó sí àwé Súlè lọ dáhùn kò sí ń tọ́sọkọ̀ ojú là ń yá àwa gbatẹ́gùn ni. ọba wa rí o ẹ ṣe sà ó dá o torí àwa mọ díẹ̀ nínú ẹ́ńjìnì ni o la ṣe béèrè àbí mẹkáníìkì ni ọ́ ọjọ́ bẹ́ẹ̀ sà àmọ́ n ò tí ì ṣe fúrídọ́ọ̀mù o mo sáà ti gba àyè ni kí n ṣiṣẹ́ díẹ̀ kí n fi rówó kó jọra rinṣẹ́ kí n wá ṣe fúrídọ́ọ̀mù ń bọ́ ló ti ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá Dípọ̀jù ní àkúnlẹ̀ mu ní Ọ̀yọ́. mo kàn sáré wá sóko fẹ̀rẹ̀ ńgbà tí owó fẹ́rẹ̀ lọ́wọ́ mi kí lórúkọ rẹ nítorí ọjọ́ mìíràn Àfọlábí ni sà Àfọlábí Adébímpé. Lápàdé ní ọ̀gáre ọmọ ó jèrè wo àbúrò mo la ti lè rí àwọn àdán lórí igi nítòsí nìyí. mo ti rí wọn ń bè kan láàrin ìyérè ṣùgbọ́n mo ti gbàgbé ọ̀gangan bẹ̀. sílé Ìbàdàn lẹ ti wá ọ̀nà méjì wọn sodo sí àmọ́ ó jìnnà díẹ̀ ẹ ti kọjá wọn nítòsí ta ló ń tàn. àti lókè odò kan níwájú Ògúnrántí Ẹ̀gàn àwọn kan ti wà lójú títì yìí náà rí kẹ̀ tó dé Kèrèkú ṣùgbọ́n wọ́n ti sí lọ ó tó ọdún 3 àmọ́ nǹkan tó lé wọn á máa tilé Ìbàdàn wá pa wọ́n tẹ́lẹ̀ tí ìbọn máa ṣe pàù bẹ́lẹ̀ ń jóbó lè ń jà ẹni bí ń pa á máa ké tantan. Súlè ọ̀jẹ́ káǹfààní yìí fún òun rú. dákun ọ̀rẹ́ wa ń bọ́ ni mo ti lè rómi díẹ̀ dà sí ragilétọ̀ ọkọ̀ yìí omi rẹ̀ ti fẹ́rẹ̀ kan aṣẹ́ ẹjẹ́ ń lọ bá ń bomi wá àbàwọ̀ jìnnà lẹ́yìn òrókò ọ̀kan òní ó sì lọ́ba ń bu díẹ̀ wá bá a bá rí fà bá ò bá jì fàáfà nìfàáfà lọ mẹ́kọjá mi olùgbàlà kì í sọ ní àdúgbò rẹ̀ kọ ẹnu nìfà wà. Afọlábí lọ kúrò lọ́dọ̀ wọn. Lápàdé ń ronú sí wá sẹ́yìn nítòótọ́ òun ò rí àdán kankan pa òun ò sì wá ọbẹ̀ ṣùgbọ́n òun sà ń dára yá ká ló sọ mọ́dì ká lọ́dì má sọ bí díẹ̀ ọba ti hàn dé kò ti parí. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ń bọ̀ látọ̀nù onídòǹdó ọkọ̀ pupa rẹ́súrẹ́sú báyìí ni
wọ́n yí gbogbo gíláàsì rẹ̀ sókè ó dájú pé ọlọ́yẹ̀ ni mọ́tò yìí kọjá wọn ó bọ́ sẹ́gbẹ̀ẹ́ títì ó dúró obìnrin kan jáde ńbẹ̀ ọ̀pẹ́lẹ́ngẹ́ ni awẹ́jà tó rọra mọ́ra ní kò pupa fò kò sì dúdú kirikiri ó gbé àpamọ́wọ́ kékeré kan lọ́wọ́ Lápàdé wò ó tìyanu ṣé kìí ṣẹni tó ń ṣeré nínú fídíò oníjógí nìyí ó rántí pé wọ́n fi mọ́tò rẹ̀ polówó fídíò kan tí wọ́n ń pè ní ọdún orò lórí tẹlifíṣàn lánàá yìí Jọládé ni wọ́n pè nínú ìpolówó àná àbí ọmọ àdúgbò yìí ni àbí àwọn ènìyàn rẹ̀ lóko lọ́nà yìí ọmọ òun rí ni àbí kí ló ń wá bọ̀ lọ́dọ̀ òun àdán lòún wá sóko omidan rọ̀gbọ̀dọ̀ ló ń rí rere tó ń rí ọbẹ̀ yìí gan-an ó dùn mọ́ ju kóun orí àdán tó ń wá lọ ẹni tí ń wówó lọ tọ́gbàdé yìí lọ́nà tí ò padà mo bá rówó ọ̀hún tán kí ló lè fẹ́ra tó ju yìí lọ Tàfá ń gbé ife ẹmú lọ sẹ́nu ńgbà torí obìnrin náà ti ń bọ̀ Tàfá sófè ó ní mo ró bẹ̀ ẹ̀ lógo ọmọ yìí wù mí o obìnrin yìí dọ́dọ̀ wọn ó dúró láìkí wọn ó sì àpamọ́wọ́ ọwọ́ rẹ̀ ó fa ìgbìnrin ìwé kan jáde ó sọ ọ́ lu súlẹ̀ ó pò sí sàràsà ó ní ó lọ sí gbogbo èmi rèé o Jọládé ṣùgbọ́n ọlọ́run ó dá láìṣẹ̀ láìrò tó jẹ́ oògùn ojú tẹ̀mí lèmi ń jẹ oògùn ojú mi ó dáa fún yín oògùn ojú mi ó dáa fún yín ńgbà tó nù wọ́n lọ́rọ̀ tán ọgbẹ̀yìn dà ó sáré wọnú mọ́tò rẹ̀ mọ́tò dáhùn ó sì fariwo fò síwájú ó sáré bí ẹni tí ń díje ọ̀lọ́ ní ìrònú bàbèjì àgbọ̀yà dáná bàṣẹ̀jẹ́ ti fò sínú sáàsùn ọbẹ̀ fàájì tí wọ́n ṣe ò lójútùú mọ́ kò sí máa bá lọ kí la ti pẹ̀rú èyí ọmọbìnrin tó ń wọ́n ní kó wọ́n fẹ̀ nífọ̀yàyà kí lọ́wọ́ alálẹ́ àwọn báyìí tó jòkó àpò òwe lu ohun ó tó sọ òun lóko ọ̀rọ̀ nítorí kínni irúmọ́ bá kùn gbé ọ̀rọ̀ wo lọmọbìnrin yìí sọ yìí ìpìtọ́sẹ̀ tí í jẹ́ Lágbàdé ní kí ló pa àwọn ọmọ yìí pọ̀ Súlè dáhùn pé àwọn eléré ni Jọládé àríyọ̀ tó ṣe aṣẹ́wó nínú fídíò ẹ̀wọ̀n gbọ́ọ́rọ́ ńbolẹ̀ ti jọ láìfẹ́ ara yín bí ó ṣe òní yìí n ò rí lójú ayé báyìí rí o Tàfá ní eré ló ń ṣe ń dán eré tuntun kan wò lára rẹ ní Súlè kò rírú èmi yìí kí n fà á mọ́ra kí n kú sẹ́sìn lórí ìwọ lásán ló fẹ́ bá ṣeré èmi láyé mi Tàfá ìgìrì pọ̀ ọmọ Láwálé mo gba tọmọ yìí o Lápàdé ní ṣe yẹ ẹ̀bùn tó wá fún ọ wo Tàfá ní lẹ́tà ìfẹ́ nì ẹ̀ ó sì lè ṣe bọ́ǹbù o ẹ jẹ́ kí n sún sẹ́yìn o kí ẹ̀jẹ̀ ó mọ̀ta sí mi lára o Lápàdé ní bọ́ǹbù kọ́ bó bá ṣe bọ́ǹbù bó ti sọ lu Súlè ní ìbá ti búgbàmù òun náà ìbá sì ti sá lọ Tàfá fò sókè tí gbogbo rẹ̀ bá ti yí pọ̀ Súlè yẹ ìdí ìwé náà wò ọwọ́ rẹ̀ ń gbọ̀n Lápàdé gbà á lọ́wọ́ rẹ̀ ó mú ọ̀bẹ kan lápò ó fi gé okùn tí wọ́n fi dì í ó tún wò owó ló bá nínú rẹ̀ owó tuntun yanranyanran tí wọn ò tí ì já ìdí mẹ́rin tí báńkì fi bébà tẹ́rẹ́tẹ́rẹ́ dì owó kọ́rẹ́ǹsì oní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni Lápàdé mọ̀ wípé 100 kọ́rẹ́ǹsì ní wà nínú ìdí kọ̀ọ̀kan ẹgbẹ̀rún náírà lọ́nà 50 ní ìdí kọ̀ọ̀kan ẹgbẹ̀rún lọ́nà 200 lápapọ̀ ọ̀ràn rí o Lápàdé rọra sọ̀rọ̀ ní alákòóbá lọmọbìnrin yìí o alákòówá bá àkóbá ní èkúté ilé Tàfá mẹ́nu ó ní ọ̀ràn bíi báwo ọkọ ló wà lẹ́tà ìfẹ́ tó kọ nìyí ó fowó sọwọ́ ní owó ìdáná ó fi sí owó ọmọ mi mọ́ ṣé lẹ́yìn ò dára ju ọmọ ìyá ẹlẹ́mu nílábọ̀ lọ bó ṣe mí ló fún màá gbà máa fi ṣe onítèmi àwọn ìrẹ́ni gidi fẹ́ wọn àwọn ọmọ eléré yẹn Súlè lówó tó fẹ́fẹ́ Lápàdé rẹ́rìn músẹ́ tèébú tó bú wa tí wá jẹ́ Tàfá ní ẹ̀yìn tájà fi ń bọ́mọ rẹ̀ ṣeré náà ló fi ń gé jẹ kò gbédè ní ọ̀rọ̀ ìfẹ́ ló fẹ́ sọ òdòdì láwùrè wò Súlè ní ẹni tó mú ẹgbà dání tó ní kájọ wá gbóúnjẹ ṣáájú òṣùnmọ́ bóyá ìrànlọ́wọ́ ló sì ń wá lọ́dọ̀ alàgbà tí ọ̀dà wọn mọ́ o tó ṣe bí èmi ni Tàfá mi rí ó ní bí ènìyàn fún èmi ní wọ́jẹ màá jẹ́ bí mo jẹ́wọ́ tán màá jẹ́wọ́ bí wọ́n bí mi hùn ní jẹ́wọ́ fẹ́nìkan jẹ̀wọ́ ò sì ní mú mi bó jẹ́wọ́ ńkọ́ èrè tá a ṣe nígbà kékeré mi ni o
ẹmu yìí máa ń tán lọ o. ìjẹ́ ní ìwọ̀kọ́ ní lápàdé wé. ìwọ̀ tí wọ́n fẹ́ fi gbé ẹja ni wọ́n so ìjẹ́ mọ́. ẹja ni yóò fura tí ò ní fi ẹnu gbé ìjẹ kí ìwọ má bàa kọ́ ọ lẹ́nu. ó ronú lọ gbá ó wá sọ̀jìká. bá aya ti gbọ́n ńlògúngbè náà gbọ́n. bí ògúngbè bá ń tiro àyà bẹ̀rẹ̀ mọ́lẹ̀. bá aya bá nàró ògúngbè abẹ̀rẹ̀ mọ́lẹ̀. wọ́n ń tagbọ́n fúnra wọn ni. ọlọ́gbọ́n gbọ́dọ̀ bá ru owó yìí lọ́wọ́ ènìyàn. kólúwa rẹ̀ ọmọ fàṣọ péńpé roko ọba yóò rojọ́ ẹnu rẹ̀ ó bò ó. ká tètè wábì kan bowó yìí mọ́ nítòsí nìyí o. ká wá padà wú bọ́ bá yá. ọwọ́ ìpẹ́ ní sáà ijò. ìgbóná gbòòrò làájò kú ọ̀pọ̀lọ́ ó dìde lẹ̀ súlẹ̀ ní àhẹ́mọ́wulẹ̀ sí yọnu sà. bọ́mọdé bá gbọ́ngbọ́n kúkú lẹ́rùn ọgbọ́n ṣíṣe padò ńkọ́ ẹ̀mú wá. ọgbà ó tún pọ́n ó tún fọkàn dí. ó sì wọnú mọ́tò rẹ̀ ọtẹ ìkànnì kan nítòsí rédíò. àpótí kékeré kan sì sí gbaragada lẹ̀ lẹ́yìn àga iwájú nìkan. ó sọ owó náà sínú àpótí yìí ó sì pa àpótí dé. kò sí àmì kankan tó hàn mọ́ lára àga yìí pé ihò kan wà níbẹ̀. ó ti parẹ́ mọ́ránmọ́rán lápàdé ní ó sì lè jẹ́ pé ọmọbìnrin yìí kàn jàǹgbọ̀n kan ní o. tíra bàràbà rẹ̀ ò jẹ́ ọmọ inú odó tí ń dọ̀rùn lásì o. àgbà tí ń sáré nínú ìdágbẹ́ bí ọ̀bá lé nǹkan lè. bí ọ̀bá sí tó ṣe ẹ̀sẹ̀ kì í ṣe lásán. àìṣekùn bẹ́ẹ̀ láì lóyún. ká máa bá àríyá tiwa lọ àríyá ò lópin. ẹ̀mú ti tán àkàrà ti tán ṣùgbọ́n wọn ò dìde. ẹ̀kọ̀ọ̀kan ni mọ́tò ń kọjá lára wọn níbi tí wọ́n jòkó sí. wọ́n ń dúró de Àfọlábí tó lọ bomi wá. lápàdé fa aṣọ lébélébé kan jáde lápò. ó fi nu epo kúrò ní ìka. ó mú sìgá kan ọbẹ̀ náà sí i. ó sì ń fà á sátàrí. kò jóbi ọ̀tọ̀ lẹ́nu bì ọ̀tọ̀ lẹ́nu sìgá. ó fẹ̀yìn lélẹ̀ lórí gbẹ́gi. ó fẹ̀yìn sílẹ̀ lórí gbẹ́gi ti títì. ẹnikẹ́ni nínú wọn ò fura títí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan fi dúró mọ́ wọn lára. mọ́tò yìí dúró ẹnìkan sì jáde láti inú rẹ̀. lágbàdo rí i pé Audu Karimu olórí ọlọ́pàá Ìbàdàn ni a ò tí ì kó bá ń lẹ̀ nígbà tí ń ṣe ìfúra lóògùn àgbà ọ̀hún. Audu ìwọ náà tún ti jáde lọ́nà oko fúnra rẹ ni. àwọn agbowó pátá ọ̀dà sí gbòòrò ọ̀jábọ̀ tọ́jọ́jú fún ọ ni. àwọn ń da húsápọ̀ ara wọn bí ọwọ́ àtàfà ni. ńgbà tí ń wo gọ̀ kí ẹni tí ń ṣiṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ wà níbòjì. àwọn ọmọ ọlọ́mọ bá fún wèrè lọ́kọ́ àròsọ́dọ̀ ni ó máa roko. dákẹ́ ná Tàfá jẹ́ ká sọ̀rọ̀ tiwa tán. Audu máa gbọ́ mi ọjà rí. ńgbà tó délé mi láàárọ̀ yìí èmi ṣe bá àárín ìlú ló ti ṣiṣẹ́ lónìí ni. mo bá ní kí mi ọ jáde wá sẹ́yìn odi o ká má bàa kọlura wa nígboro. ọba ìpín méjì láàfin ìwọ náà ló sì tún wá dànà lọ́nà oko yìí o. Audu gbé tọ́mì ò ní ìwọ náà ni mò ń lé kiri ńgbà tí mò níṣẹ́. já sọ̀rọ̀ gidi ọjà rí. ǹjẹ́ orí mọ́tò jọlá adé àríyọ̀ ní kọjá ní Tàfá ní ó ti dáràn ìjọba. àwọn ọlọ́pàá gbégi dáná fún kàkà kó dúró jẹ́jẹ́ òfèrègé ó sá mọ́ wọn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ sà. bóyá ó sì dúró kò fún wọn ní ẹ̀tọ́ wọn ní súlẹ̀ ní lọ́bàṣáhùn. tí ọ̀sánwó bodè lọ́dọ̀ ọlọ́pàá ni àwọn bá fóònù sí báríkì ní ẹgbẹẹgbẹ̀rún ọlọ́pàá Ìbàdàn bá fọ́ndà sí gbòòrò láti máa wá ká. bóun náà ọ̀bá láwọn ṣe bí owó ìdákọ̀ ọmọ lásán ni wọ́n ní kó fi bọ àwọn nínú àbí wọn ò ní dìlífà lálẹ́. orí iyọ̀ tí wọn ò tá ń ban bá ti wà lájùlé ọ̀run báyìí lọ́wọ́ ta àwọn atamátàsé. Tàfá ní ẹ̀ṣẹ̀ ńlá ló dá o ní gásíkíá. ẹ tètè máa wá lọ ọ̀gá bóyá ó bá ẹ dákẹ́ rédíò fẹ́ sọ̀rọ̀ yìí láago 2:30 àtúntò àríire. rédíò ń ṣèkéde ní ìròyìn kọ́ kéré o. àwọn ọlọ́pàá ń wá àwọn kan tó ń jẹ ẹgbẹ́ ìgbàlódé káàkiri. bí wọ́n bá fẹ́ràn ara wọn kí wọ́n lọ fara wọn hàn ní àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn. ẹ̀bùn pàtàkì wà fún ẹni tó bá ṣe tọ́ka wọn fún àwọn ọlọ́pàá. ẹ̀ṣẹ̀ ní láti fi wọ́n pamọ́ o. èyí ni òpin ìkéde pàtàkì yìí. lápàdé ní owó ló ń bọ̀ yìí o. mo bá lè rí àwọn ẹgbẹ́ ọ̀hún mú mo dolówó nìyẹn àbí. Audu ní ìwọ ta ló mọ̀ bóyá wọ gan ló lórí wọn. ṣùgbọ́n ẹni tó bá lè kó yín dé àgọ́ ọlọ́pàá yóò gba sàdánkátà ọlọ́pàá. sẹ́ríkì ìgbàlódé gíwá ìgbàlódé ààrẹ ìgbàlódé èwo ni wọ́n fi ọ́ jẹ. Tàfá fẹsẹ̀ janlẹ̀ ó bẹ́rí ó ní gbàtẹ́ ti mú lórí wọn
ẹ ò sì kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá kẹrùwó gọbọ ìgbà kẹyìn dá awakọ̀ lọ́nà gbowó. ọgbẹ́ kí Áùdù tó dáhùn ó ní Lágbàdé mo ní ǹjẹ́ orí mọ́tò Jọlá Adé Àríyọ̀ ní kọjá nìyí. Jọlá Adé Àríyọ̀ táwọn kan pè ní oníjógí. Lágbàdé rọra rẹ́rìn ó ní ìwọ mà gbọ́n o mo ti mọ orúkọ àwọn olórí ìgbàlódé ọ̀hún. ọ̀wá ń wá ẹni tí yóò fọ̀nà bíi tí wọ́n wà hàn ọ́. ìwà wa lọ gbowó ẹ̀bùn ńlá kò dá sápò. èmi tí mo tọ́ka rẹ̀ ó sì mọ́ aláfẹ́fẹ́ ọmọ gbọ́n o. Áùdù ní ta ló sọ pé Jọlá Adé ló ń jẹ́gbẹ́ ìgbàlódé. mo ní ìjẹ́ orí mọ́tò rẹ̀ ní kọjá. ṣé mo mọ Jọlá Adé àbò ti pè é rí ni débi pé wọ́n mọ mọ́tò rẹ̀ bó bá kọjá ń bí bó lèmi ṣe lè mọ̀. fàájì tèmi lèmi ń ṣe níyìn. mo wá máa sọ mọ́tò tó sọnù kí lọ́kàn bá dàrú nínú ọ̀rọ̀ eégún. ta ló sọ fún ọ kí mọ́tò rẹ̀ lọ sọnù. mo béèrè bó bá rí ní kọjá ni mọ́tò rẹ̀ kọ́ ni mò ń wá onímọ́tò ni. mi sì lè ọjà rí Áùdù. èmi ni kó máa bá ọ sọ olólùfẹ́ rẹ̀ kọ̀kọ̀ ọmọlé rẹ̀ ni àbí ẹ̀rù ọkọ rẹ̀ ní ń bà ọ́. ṣe bíbọ̀ bá bá ọkọ rẹ̀ nílé ó gbọ́rọ́gbẹ̀ ń wá Jọlá Adé lọ́fíìsì yín ni. bọ́ bá dé tẹ̀sán kò tí mọ́lé kò mọ́ gbà béèlì kí wọ́n rí ọjọ́ jíngírí mọ́jú kẹlẹ́lẹ́ bọ́dà àárọ̀ kó túlẹ̀ kọ́ lọ ròyìn fún ọkọ rẹ̀ nílé níbi àtìsí láti jẹ ara àjẹmọ́nú rẹ̀ ni akérò èkúrú káfọwọ́ rẹ̀ nulẹ̀. Áùdù gbé tọ́mì omi kanlẹ̀ ọkọ̀ ojú sí Súlè ó ní Súlè ó ṣe kókó máa fi mọ́tò rẹ̀ ṣe takisí dípò kọ́ máa fi ṣe kabúkabú báyìí. Súlè wò ó bí kọ́gbà létí takisí kabúkabú irú àbùkù wo nìyí. mọ́tò mi tí mo fi ń ṣe fàájì kiri tí mo fi ń gbé àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ kí n máa fi ṣe takisí tí wíwọ́n epo ni àbíta ìrówó rà á. ṣé kí n gba dẹ́rẹ́bà sí i kémi ọmọ fẹsẹ̀ mi túlẹ̀ nígboro àbí kémi fúnra mi ọmọ wa kàtàmọ́yà kí n máa bẹ́lẹ́rù gbé káàkiri. ẹ ṣé o ọ̀gá mo gbọ́ ń ọ̀gbà ni ẹ̀sìn ó pò sí ó sì tọ́ ọ̀dà kí lọ wá ṣe níbo kì í ṣe Lágbàdé ló gbé wá nírú ìbéèrè wo nìyí sẹ́ ṣé mo ní láti gbàṣẹ́ ní sà kí n tó rìnrìn ẹsẹ̀ mi ta ló fi sọ pé n ò gbọ́dọ̀ gbé sínú mọ́tò mi bí àwọn dádì bá fẹ́ ra mọ́tò mi sí a ò ní wá wò ìkáwọ́ lásọ̀ o ọ̀gá pólíìsì. bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí Àfọlábí gbòmídé ó ní kò sómi nínú abà nígbà tí mo dé abà mo wá sáré gbé péèlì mo kọrí sódò mo lọ pọn mi ni mo ṣe pẹ́ díẹ̀ ẹ má bínú sà ọ̀rọ̀ mi díẹ̀ sínú radiétọ̀ ọ̀rọ̀ ìyókù sínú ìgò omi ìfọ́gíláàsì ọkọ̀ ó fẹ́ pa imú ọkọ̀ dé Súlè ní kó má pàdé. Fọlábí wo irinṣẹ́ lábẹ́ ọkọ̀ ìjókòó mi kọ́ háàmà nínú igi lẹ́sàn bó ti ń gàndílẹ̀ kan ń òwú mi mo fẹ́ kọ́ máa yọ kùlùlù lójú ọ̀nà. Fọlábí farabalẹ̀ ṣiṣẹ́ náà Súlè wò ó ní ọ̀kárí jẹ́ kí n yẹ̀ wò ọwọ́nú ọkọ̀ ó sì ná ọ̀tẹ̀ náà mọ́tò sì dáhùn gbọ́ bó ti ń dún tó ń sòfè ó ṣoríire. Áùdù dúró tì wọ́n tí wọ́n fi parí iṣẹ́ ọkọ̀ náà ó wá ní búrò ọmọdé yìí bá ń ṣiṣẹ́ nígboro yóò mọ rí ṣe gan ni o. ó yáwọ́ fẹ́fẹ́ ó sì mọ nǹkan tó ń ṣe ó súnmọ́ mọ́tò náà ó yọjú wo ní jìnnì ó yí sẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ó ṣílẹ̀kùn ọkọ̀ ó korí bọnú ọkọ̀ ó wò ó yíkáyíká ó ń tọ́jú mọ́tò rẹ̀ yìí o Súlè tónítóní ni gbogbo inú rẹ̀ mọ́ ó gbé ẹní ìnusẹ̀ tó wà nílẹ̀ ọkọ̀ sókè ó fọwọ́ lu ìjókòó gbogbo ọkọ̀ yìí wà o kò lábùkù kankan lára ó kárí jàre bí èèyàn bá mọ mọ́tò ó lò dáadáa mọ́tò náà máa mú orí àmọ́ ìsanjọ́ Súlè ní ṣé ẹ ti wò ó tán ọ̀gá ọlọ́pàá ẹrù òfin ìwo lẹ bá nínú rẹ̀. Áùdù farí jáde nínú ọkọ̀ ó pàlẹ̀kùn dé owó Súlè ó ní ta ló sọ fún ọ pé mò ń yẹ ọkọ̀ wò ni èmi wá dàbí ẹ̀ṣọ́ ojú ọ̀nà kọ́ àbí yẹ́lò fífà mo ní mò ń gbádùn ìtọ́jú tó ń fún ọkọ̀ àti ẹ́ńjìnì àti inú ọkọ̀ ọ̀rọ̀ ẹrù òfin ìwo láwá ń sọ ó ṣe gbé ẹni tó ń rẹ́rìn Tàfá ní àlùwàlá ológbò ọgbọ́n àti kẹran jẹ àsọgbọ́n pàgùntàn jẹ ìlà olójú àgùntàn ń bà ń lẹ́rù ta ló sí kòkò èmi ò mọ́gẹ̀dẹ̀ o ọ̀gá sà mi ò sakọ mi ò fẹ́gẹ̀ tí yín là ń ṣe o ẹ̀yin tèmi mi ò kẹrẹ sà. Àfọlábí ní
ṣé kémi ọ̀ máa lọ sábàṣà? Súlè ní ó ṣeun àbúrò, máa lọ gba káàdì mi, bọ́ ọ bá dé gbòòrò lè béèrè mi. Ó fún un lówó. Àfọlábí gbà ó sì dúpẹ́. Mọ́tò kan yọ́ rìn bọ̀. Bó ti ń kọjá, awakọ̀ àti ènìyàn méjì tó jókòó sẹ́yìn ló wà nínú ọkọ̀ náà. Tàfà wò ó ní, ọ̀gá ṣé mọ́tò tẹ́ ń wá kọ́ nìyí? Ẹ̀kẹta ló dà tó ń lọ tó ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ dí àtìró. Bó ti ń kọjá ló ń wò wá lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì, ó tún ń wò wá bó ti ń kọjá lọ yìí. Ọkọ̀ èrò kọ́ o, àwọn kan náà ló ń kó kiri bí òpònú o, láyé tó wú epo òṣè kan yìí. Súlè ní àsórí èmi náà ń wò ó, mo tilẹ̀ sí bí yóò tó ẹ̀mẹwàá tó ti ń kọjá. Bóyá wà ló fẹ́ rí tójú ọlọ́pàá ń tì í, bóyá ó sì sọnù ní tí ọ̀mọ̀nà mọ́tàfá ní, bóyá wọ́n sì ń sa ara wọn lórùn ní bíi tàwa yìí náà. Ẹsẹ̀ kòkó àti kòkó ẹ̀ níjọ́ gbẹ, àrùdò ní sàn án láàrin, ajé ni mo ní pẹ̀kọ́rọ́. Ọyọ ìwé kan lápò, ọkọ̀wé sínú rẹ̀. A máa sọ mọ́tò ọ̀hún, nọ́mbà rẹ̀ ni mo kọ sílẹ̀ yìí. Ṣé nọ́mbà awúrúju kọ́? Nọ́mbà àgbélẹ̀rọ? Súlè ló béèrè. Tàfà ní àìmọye nọ́mbà jìbìtì, ogún géètì àti ń ṣe wọ́n 3 kọ́bọ̀. Aráùdù ọ̀balẹ̀ mọ́ ọ̀dàgbèrè ó sì lọ kúrò. Lápàdé ní eré orí igi, àsìkò ọmọ ẹdun. Ọgbọ́n ọlọ́pàá ló fi yẹnu ọkọ̀ wò yẹn. Bóyá ó lè bá owó Jọládé lórí ìjókòó. Ó yà mí lẹ́nu pé kò yẹ bóòtù wò. Kò mọ̀ pé ọgbọ́n tí alábàáhùn bá gbọ́n, ẹ̀yìn ni yóò máa tọ ìgbín. Bí wọ́n ti gbọ́n lé alárinà ni wọ́n gbọ́n lé ọlọ́mọge. Ó ti ṣe mọ̀ pé Jọládé fún wa lówó. Ó ya Súlè lẹ́nu ló ṣe ń béèrè o. Àṣé àkóbánilọ́mọ ọ̀hún ní tòótọ́. Ọwọ́ àfi owó ọ̀hún dẹ wá ní. Lápàdé ní àmọ́ tún gbọ́ àti ìgbọ́ débì kan. Àdán lálá wá pa, àti wá pa tó ju àdán lọ o. Ọya ká máa relé o. Níbi tí àgbẹ̀ bá rokodé tó fi pa ọká, ibẹ̀ ní ti síwọ́ o. Tàfà fi kún pé a ò rí àdán mọ́ mo rú bẹ̀, òbẹ̀ la ó fi ṣẹbọ. Wọ́n kó sí mọ́tò, wọ́n dorí kọ̀nà lé, wọ́n padà sọ́nà Ìkìrìkú. Wọn ò fojú wo igbó àdán mọ́. Nígbà tí wọ́n dé Àkóbọ̀, Lápàdé ní kí Súlè má gba ọ̀nà títí márosẹ̀ lẹ́ẹ̀kan yìí, kí wọ́n ti Àkóbọ̀ yọ sí Basọ̀run, kí wọ́n gbàdé géètì Agodi, Òjé, Ìsàlẹ̀ Àfà, Bẹ̀rẹ̀, Ọ̀rànyàn àti Lábọ́, kí wọ́n ti bẹ̀ yọ sídìí Aró. Súnkẹrẹ gbàkẹrẹ ní mọ́tò rìn ní gbémúlémú láti Agodi títí wọ́n fi dé Bẹ̀rẹ̀. Ṣùgbọ́n bó ti wo Lápàdé gan nìyẹn, ó fẹ́ mọ̀ bí mọ́tò kan bá ń lé òun bọ̀ tàbí bí ìrìn ìfura kankan bá wà. Ẹni tó máa ṣe ń jẹ a máa mọ kó ojú rẹ̀ yàn. O lè ní sí mẹ́sì o lè tọ̀ lórí àpáta. Lápàdé mọ bá a ṣe sọ nìyàn, ó sì mọ bá a ṣe sọ ẹni tí ń sọ ni. Ní ti Jọládé ojú ọ̀fẹ́rakù tó tajá rẹ̀ lókòó. Ó ní bọ́ bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń tajá, ojú àmọ́ tuntun rárí o. Súlè gbé owó Jọládé fún Lápàdé. Ó ní àgbà ló lè gbarú owó tó tó bẹ́ẹ̀ sọ́wọ́. Lápàdé gba owó náà láì jiyàn, àgbà ló tó rò ó lọ. Onífèrè ọba ní fọn eyín erin. Báyìí la parí orí 4 ìwé ni Kárìn Kápọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé olóògbé Ọládẹ̀jọ Òkédìjí. Pẹ̀lú ògo Ọlọ́run orí 6 láti tẹ̀síwájú láìpẹ́. Àkọlé tí mẹ́ńbẹ̀ Àkọ̀ǹbàbò. Ẹ má gbàgbé èdè àti àṣà Yorùbá rẹwà ó wuyì pọ̀. Ẹ jẹ́ á jùmọ̀ gbé e lárugẹ. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Ẹ má gbàgbé bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ǹdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe sí Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú àwọn YouTube channel mi tó tún kù. Akọ́mọlédè Yorùbá TV, Òwe Yorùbá TV, Oríkì Yorùbá TV, Àṣà Yorùbá TV, Ìkórìtà Kò Yé Mi, Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà wa rẹwà ó wuyì pọ̀, kò ní parun ní ọ̀dọ̀ tèmi. ẹ̀yin ńkọ́? Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjùwà ṣe o.